A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run ṣeun o, a dúpẹ́ lọ́dọ̀ rẹ̀. Alhamdulillah. Ṣé wá rí i pé ọ̀rọ̀ tó sọ báyìí torí Mudir Murkaz, Ọlọ́run ti gbé yìí fún yín náà. Àkìtàn nìyín, gbogbo ẹ̀gbin kẹ́gbin tán dà sí ńlá ẹ ti dà lù wọ́n padà. Wọ́n wá ń jàporó, wọ́n gbọ̀tún yọ, wọ́n gbòsì yọ, wọ́n gbawájú yọ, wọ́n gbẹ̀yìn yọ, ẹ sì tú ẹ fọ́ wọn sílùú, ayé wá rí wọn. Àwa náà ò ní gbà. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣáìn fèsì yín, ẹ má jẹ́ wọn ó tàn yín. Àwọn sálàfí wèrè, mo ti ń kígbe yìí ọjọ́ ti pẹ́. Ṣé wá rí báyìí nísìn, a fẹ́ fi wo bó wọn ṣe rí. Ẹ wo iye èèyàn tẹ́ ẹ ti ṣì lọ́nà lórí àwẹ̀ lásán, ẹ ti kùnà. Dé Saudi lẹ kùnà, dé Saudi, dé Sokoto lọ́dọ̀ ẹni tẹ́ ẹ lẹ́gbàgbọ́, torí ẹ̀yin náà lẹ́ẹ̀tún sọ pé ẹ̀gbàgbọ́ ọmọ Haúsá ni. Ẹ̀yin sálàfí òfò, ẹ̀yin sálàfí ìkà, àti inú àwọn mádùúyà tẹ́ ẹ gbà fún tọ́lọ̀ ti ṣe. Ó yá, ẹ dákun, yídì sálàfí tá a bá pa yídì wọn pọ̀ tó bá tó 20, kò tí ì tó mọ̀rìkàsí tán ti kí yídì lónìí. Ṣé ẹ rí pé ẹ ti kùnà, ẹ ti jábọ́, ojú tì yín. Ṣé wá rí o, torí ẹ ti jẹ́ kó jẹ́ pé kódà wọ́n ti yan àwẹ̀ fún mi, wọ́n ní 20 nígbà lórí ẹyọ kan tàná, tó jẹ́ pé wọ́n mọ̀ bá ń kà ìgbà tí ń ba ìgbà lórí 20, àwẹ̀ 60 nígbà, ìgbà tí ń ba ìgbà lórí 20 yóò mọ̀ mi là lórí ẹyọ kan oṣù. Ẹ wo tẹ́ ẹ fẹ́ fi san. Ojúlówó àwẹ̀ gan-an bí mi ò gbà, mi ò lè dá padà, ẹ jẹ́ tètè yá kà. Dépò eléyìí tẹ́ ẹ ti ṣì àwọn èèyàn lọ́nà, ẹ̀yin sálàfí, ẹ̀yin èèyàn ṣe ráyé báyìí nísìn. Wọn ò fẹ́ gba tọ́lọ̀ ń sọ, wọn ò fẹ́ gba tá ànábì sọ, kẹ́ ẹ lè bá a mọ̀ pé ọ̀tá Ọlọ́run ni wọ́n. Ọ̀tá Ọlọ́run gidi ni wọ́n. Àtẹ̀yí tó pe rẹ̀ ní kìwánù, ó yá, Ìwó, Ìbàdàn, Ògbómọ̀ṣọ́ àtàwọn míì náà ní Ìlọrin. Ó yá, ẹ wá wo tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa tá a láàfin. Ẹ wá wo tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa tá a láàfẹ́. Ẹ gbà fún un, ẹ gbà fábíbù, ẹ gbà fún bàbá Ádámọ̀, iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe ló gbé, tí sì ń lọ bẹ́ẹ̀, ṣó wá tàn yín àbí ò tàn yín? Kódà bàbá tiẹ̀ ní àwa dúró tì pé yes, a gbà fún pípa ànábì náà tún gbéṣẹ́ lò náà lọ́wọ́, a gbọ́dọ̀ gbà fún ni. A gbà fún eléyìí torí èèyàn kan oṣù, ẹ wo èrò tó kó jọ, ó tó odidi ìlú kan. Lẹ́nu Márkàsì, ìlú Èkó gan gbà pípé òní lọ́dún. Ẹ wá sí ọ̀pọ̀lọpọ̀ lọ́nà, ẹ sí àwọn gómìnà lọ́nà. Àwọn gómìnà náà yà tẹ̀lé yín sọ̀sọ̀ toró lórí ìbú nìyí, ẹ̀yin sálàfí. Ẹ lè ní kí wọ́n máa kó ìbọn wọ̀lú ní ìsìn, ẹ lè ní kí Boko Haram kẹ́ ẹ máa fi àtáàkì wa, torí ẹ ti lẹ́yìn tí ń kọ́ wọn níbọn, ẹ̀ ń kọ́ wọn ní gbogbo ẹ̀. Ẹ ṣáìn fèsì yín, àwẹ̀ 60 tó wà nílẹ̀ yìí ẹ gbà o. Ẹ sì gbà fún gbogbo àwọn ẹni tẹ́ ẹ ṣì lọ́nà. Ẹ jẹ́ kí kinní yìí ó yí káàkiri, kẹ́ ẹ lè bá a gbọ́. Wọ́n dìídì sọ fún mi ní pé kí ló mú mi tẹ̀lé yín àfi tí n bá gba àwẹ̀ yẹn ní dandan. Wọ́n lẹ́mi tẹ́mi máa sòótọ́ ọ̀rọ̀ tí mo kojú àwọn olòṣì.
àwọn àka ẹni bí nínú ẹ̀sìn ìsìláàmù kí ló mú mi gbà wọ́n gbọ́ mo láṣetánì ni wọ́n. mo kàn fẹ́ dán ìgbàgbọ́ wọn wò ni ṣùgbọ́n ẹ jẹ́ n jẹ́wọ́ fún yín n tó ṣẹlẹ̀ lánàá. yídì lílọ gan mi ò lọ o mo kàn fẹ́ fi wo wípé ṣé lóòótọ́ ni àbẹ̀rẹ̀ ni torí wọ́n dé láti yídì ká tó jẹun ọkàn mi sọ fún mi pé wọ́n lè lọ yídì ká má bá èrò ń bẹ o tàbí wọ́n lè máa lọ ká pè wọ́n ká ní ọdún kọ́ o mo yà dẹ̀ mọ́lé o mi ò lọ yídì lánàá yídì tèmi lónìí mo ṣe o ṣùgbọ́n mo jẹun lánàá ṣe ráyé báyìí Saudi ni o ìmáàmù Sokoto ni o ìmáàmù Kàfàǹsà ni o ọba Sokoto ni o ó ti pàṣẹ ṣó wá tán ẹni ìjọba ló gbé wọn síbẹ̀ ṣáwọn yẹn jẹ́ pàǹdàbí ló gbélé ẹ lọ́wọ́ ìjọba lẹ́pẹ́ ẹ láwọn níjọba yàn lójú ẹ̀sìn Islam àwa rí olórí burúkú kan tí í ṣe sálábí tó jáde síta tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí bàbá Mudir Murkaz wípé àìsàn ṣe bá àìsàn ló ṣe é ó ti dìde ló fi dí ó rẹ́nu sọ̀rọ̀ yóò sì tún padà lẹ́nu yín ó jóná kò ó jábọ́ kò fọ́mọ̀ ni ọmọ làwa ń sìn mọ̀ ní àbíbù láì ó jóná kò kódà kò wọnú ná rárá ọmọ làwa ń sìn ni ó jábọ́ kò fọ́ ó jóná kò kú gbogbo tẹ́ ẹ ṣe pátápátá kò sí ìtòsí ẹ̀yin olórí ibú mùnáfìkì tẹ́ẹ̀dẹ̀ ọmọ ìyá kan náà síra wọn pé kán máa bára wọn fa wàhálà ọlọ́run á tú náà sírí yín lórí ọdún yìí ẹ wá ti ẹ para yín dànù àbí ibùkọ́ ló pa o àwọn ni wọ́n para wọn o àbí ibùkọ́ ló pa wọ́n o àwọn ni wọ́n fọwọ́ ara wọn para wọn níbi tán ti ń sáré agége ni wọ́n bá kú gbí ibi tẹ́ ẹ ti ń sáré àbíbù ẹ sì jábọ́ po lọ́tẹ̀ ibi tẹ́ ẹ ti ń sáré bàbá lágége tí í ṣe ádámọ̀ ẹ wá jábọ́ pí ẹ sì kú ẹ fọwọ́ ara yín para yín ẹ fọwọ́ ara yín da àwọn sáláfí gidi tó wà láàrin yín ẹ sì fọwọ́ ara yín dójú tì wọ́n kí lẹ fẹ́ fìyà kàṣẹ́tì sí ẹ gbọ́ rú àwẹ̀ tán yàn fẹ́mi èmi nìkan tán mélòó ni mẹ́ ipa fi dandan dá àfi kí n gba 60 sójúlówó 30 gan mo ti gbà tán ná a máa ṣe nǹkan pẹ̀lú àwọn alákatakítí yìí o ẹ̀yin ọmọ ẹ padà lẹ́yìn àwọn olórí ibú yìí wọ́n ń fi yín ṣìnà ni wọ́n ń fi yín ṣìnà ni ẹ̀yin ọmọ ẹ dákun ẹ jẹ́ kíkiní yìí ó yí káàkiri ìgboro ayé tẹ́ ẹ bá ti rí wọn báyìí wọn ò jọ èèyàn pẹ̀lú ìbínú pẹ̀lú ìnira náà fi ń rìn pẹ̀lú ìrònú burúkú náà fi ń rìn obìnrin wọn nìkan ní ọdún rí díẹ̀ àwọn ọkùnrin wọn ti gba wèrè mẹ́sìn wàláì wọn ti gba wèrè mẹ́sìn mi ò fẹ́ mẹni tó wà nù wọn bẹ́ẹ̀ ṣe rí mi ò fẹ́ mẹni tó wà nù wọn ó yá ẹnu agége lásán lónìí ẹ wòran tá a bá wá kó gbogbo ibi tí àwọn jàmáàlì súnà sáláfí mọ́ọ́dù kínní kan tán ti ṣe yídì kò tí ì tẹ́yọ̀ kan ṣe rí i pé ibi tí àbíbù wà wọ́n gbà fún un ẹ̀yin lẹ̀ gbà fún un ẹ sì wá sí àwọn èèyàn lọ́nà lọ títí tí ẹ wá dójú tì wọ́n èmi gan ẹ dójú tì lórí ìta gbọ́ lẹ́nu ìta ní Saudi ni o Umaru Sokoto ni o Saudi Sokoto ni o ẹ̀yìn baba ńlá kú wọn ní Sokoto ni o òun ni wọ́n fàṣẹ sí lẹ́nu o ìwọ ni ta ni o ṣé wọ́n lọ́ọ́ mọ̀ pàṣẹ fún wa ní ìmí gan-an olóhùn lọ lídìí irun lánàá tẹ́ ẹ bá rí nínú ilé ilẹ̀ kan ní lólórí ilẹ̀ tí ì ṣe tiẹ̀ skul náà tó ti ṣe yídì yìí o kẹwòrán
ní yunifásitì náà ti ṣe yídì. Ẹ wo èrò. Gómìnà gan lánàá lẹ́nìí wàláì wọ́n mọ̀ pé wọ́n ṣe ọdún lónìí. Gómìnà mọ̀ pé yes Murkaz kì í ṣe ilé epo, kì í ṣe ntẹ̀yàn lè fọwọ́rọ́ tì. Òní ni gómìnà Sanwó-Olú tó mọ̀ pé yes àwọn ní èèyàn kan gbòógì nílùú Agége nílùú Èkó yẹn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún Agége ẹ̀yin lẹ ní. Ẹ wòran, ẹ wo èrò. Ǹjẹ́ yìí tẹ́ ẹ ṣe lánàá ǹjẹ́ rérò tó yìí? Dàpọ̀ Abíọ́dún Murkaz kì í ṣe ntá àfọwọ́rọ́ tì o. Murkaz kì í ṣe ntá àfọwọ́rọ́ tì rárá. Bàbá wa Habib Lágége kì í ṣe ní àrọ́tì. Kẹ́ ẹ wá tẹ̀lé gbogbo fídíò tí mo bá sọ fún yín. Àwọn Haúsá bàbá kan wà ó ti kú ní ìsìn nígbà ayé àwọn bàbá Ọbásanjọ́. Aṣọ ti sàsọ tẹ́lẹ̀ pé àwọn Sálàfí wọn ò lè lé Súfí báláyé wọn, wọn ò sì lè lé Tìjàní àbáláyé wọn. Ẹ mọ̀ gbọ́ nínú Haúsá ẹni tó bá níyàwó Haúsá kó gbé fún kó translate ẹ̀. Ẹ wá wo iye ọdún tí màá yìí ti kú ó sì lọ lórí nígbà tí inú bí sí gbogbo wàhálà tí wọ́n ń bá fà nígbà yìí. Àwọn iná àná padà pa á. Wọ́n pa tíyàwó tọmọtọmọ nínú mọ́tò níbi tá a fi sọ fún yín pé olórí ibú ni wọ́n, alákatakítí òṣì ni wọ́n. Alákatakítí ni wọ́n. Gbogbo ẹnu ni mo fi sọ ẹ̀yìn náà kúkú ti mọ̀ yá kàṣẹ́ẹ̀tì. Ọba inú yín ò ṣeé súnmọ́. Ọba tó tẹ̀lé yín ṣe bẹ́ẹ̀ gbọ́ wòròwòrò tí ń sọ tó lò tún fi Ọ̀jájá. Ó ló ń fi jọba. Ọ̀jájá tó gbé mọ́tò kalẹ̀ lẹ̀ tó gbowó kalẹ̀ lẹ̀ tẹ́ ẹ fi joyè ó ló tún fi jọba. Gbogbo ìmáàmù ìlú rẹ̀ ló ti fọ́ létí tán. Nínú àwọn ọba tó wà nù Sálàfí lẹ gbọ́ yẹn o. Gbogbo ìmáàmù tó wà nù ìlú yẹn àwọn fẹ́ jẹ àmírù, àwọn ni ó jà mí. Ṣé ń gbé eléyìí bá jà àmírù? Gbogbo àwọn àfáàlú ni wọ́n fọ́ létí tán. Kí ló dé? Kí ló dé? Tẹ́ẹ̀sì fẹ̀sìn ìsìláàmù yìí sílẹ̀. Ó dáa oníkálukú kó fọwọ́ mọ́wọ́ rẹ̀. Ẹ fi ta Agége lẹ́lẹ̀ fúnlẹ̀ Yorùbá, Ògùn stéètì, Èkó àti Ìjẹ̀bú àgbà. Àwa la ní. Òṣogbo ò ní báwo lọ o. Òṣogbo ò gbọ́dọ̀ báwo lọ o. Ẹ gbọ́dọ̀ bá wọn lọ o. Àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wọlé wá kànlẹ̀kùn mọ́ yín lórí ni. Wọ́n gbé yín lọ lẹ́rí wọn ẹ̀ ṣe bí kìnnápà ní àwọn náà. Òṣogbo fa etí ẹ. Odò Ọ̀tìn fa etí ẹ. Ọ̀yán ẹ fa etí yín. Àwọn náà kó sí yín láàrin o. Tán gba katakítí náà ti sọ lóòbù àti fún wọn ti sọ wọ́n di kílé ó sinmi. Àwọn náà wà ní díẹ̀. Adélékè àwọn Sálàfí náà wà ní díẹ̀ ṣọ́ra. Àwọn náà dàdúrú. Àwọn ní torí ó tiẹ̀ ti fi hàn nù wá wọn léyìí. Ayé wo lóhùn. A ti wá ṣàwọn wèrè yìí sí o. Ẹ jẹ́ kí kinní yìí ó yíká kẹ́ ẹ wá máa wo fídíò yìí lọ́kọ̀ọ̀kan. Ẹ sì wá ní ilẹ̀ Yorùbá. Ṣé rí pẹ́yìn tẹ́ ẹlẹ́yìn jàjàǹgbara ẹ ìṣetán nígbà tá a lẹ́ẹ̀ fi lọ àwọn àfáà nǹkan kẹ́ ẹ lè bá àmọ́ bíi tí nǹkan wọ sí. Ẹ ṣe bá wa tá à ń sọ fún yín. Ẹ ṣe bá hẹ́ẹ̀tì yín ni. Àwọn olórí ibú tán wà lábẹ́ yín náà ni. Ẹ sì fi wọ́n ṣe dòǹgárì wọn ò ṣe ti yín. Wọ́n ga tán ni. Ẹ̀yin Yorùbá nation. Àwọn Sálàfí tẹ́ ẹ fi dé Ìlọrin tẹ́ ẹ fi dé Òṣogbo wọ́n ga tán ni. Ẹ wo bá ṣìírí wọn ṣe tú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àwọn Sálàfí tẹ́ ń lò sáàrin Mùsùlùmí wọ́n ga tán. Ṣẹ́yìn náà rí wọn báyìí nísìn. Wọ́n ti lulẹ̀. Kẹ́ ẹ mọ́ gbọ́n tí àáfàá ń fi ẹnu rẹ̀ sọ sí èèyàn. Olórí ibú nìwọ àáfàá yìí o. Wàláì tàláì kàn jẹ́ kí kásẹ̀tì mi òdodo àáfàá tó ń bú bàbá Murkaz. Olórí ibú ni. Ẹ sọ fún wípé mo lólórí ibú ni. Tó bá jò ló bá wà nínú àìsàn yìí ojú wa tì í.
wàláì tàláì bọ́lọ́run bá ṣoore fún bàbá lónìí ọlọ́run ló mú wá ẹ̀yin làtúbọ̀tán yín ò lè dáa bẹ́ẹ̀ sì máa ṣe ṣẹ̀sínú ìwọ olòṣì olórí burúkú yìí tó o fi àìsàn tó o sì fi ń bú bàbá yìí tó o tún ní yóò padà síbẹ̀ kàkà tẹ́ ẹ bá lẹ́ẹ̀mẹ́ ní ọ̀la lẹ́mú kódà kẹran ọmọ rẹ̀ sí kò lè mú ojú ní ó yà àti ọmọ rẹ̀ kílẹ̀ tí ì lò fún tán ọlọ́run kò yọ àwọn òkú ọ̀run kò yọ ẹ̀yin olórí ibú olòṣì gbogbo òlú náà sì kún sí gbogbo ẹ̀yin sálábí tẹ́ wà ní Ìbàdàn tẹ́ wà lẹ́kọ̀ọ́ tẹ́ wà lágége tẹ́ wà ní Ìlọrin tẹ́ tún wà ní Ìbàdàn tẹ́ wà ní Ìwó tẹ́ wà ní gbogbo àtẹ̀yìn tẹ́ darapọ̀ mọ́ wọn ìkànnì yín ọlọ́run ò ní fi ẹ̀mí ádámọ̀ sí yín lọ́wọ́ kò sì nífẹ̀ẹ́ mi kò nífẹ̀ẹ́ ni mi mùdírù sí yín lọ́wọ́ ibi tẹ́ ẹ ti ń bínú mùdírù ṣe é rí pọ́lọ́ wọn á túnà àṣírí yín agége mọ́ríkàsì lásán ẹ wòran ọ̀nà dẹ̀ block ibi ẹ̀yìn ti wọnú igbó lọ inú igbó lẹ ti lọ kí ẹ wòran ó sì dá kí ẹ wò mo gbà fún ọ àbíbù láì anakumulao wàláì tàláì èmi ò fẹ́ rí tó o ṣe láyé mọ̀ sọ pé dáadáa ni látẹnu òní lọ ààwẹ̀ ẹni tó sì ní gbà 60 ẹ̀yin olórí ibú ilẹ̀ jìyà rẹ̀ èmi ò ní 60 gbà o aláàjì tẹ́lẹ̀ máa sọ mi wípé kí àfi tí n bá gba 60 yẹn wàláì ní 60 gbà torí ẹyọ kan tí mo dé yìí gan èyí tí ti ń nébọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń wò rí gbà dépò 60 mo máa ṣe nǹkan o tó ẹ kú ọdún o a kú ọdún o ọlọ́run ti gba Mudir Murkaz iye o èyí gan tiẹ̀ ti gbé sókè èyí ti gbé sókè ó ti gba Mudir sókè ó ti gbà bíbù láì sókè ọmọ bàbá ádámọ̀ lágége ó ti gbà sókè Ògùn ojú òní ti Abẹ́òkúta kò sì ní ti Ìjẹ̀bú ṣe rí i pé ọ̀ọ́bì yín sáláfí òsì sáláfí ìyà wọ́n fẹ́ mọ dá skul sílẹ̀ lẹ̀ tí wọ́n mọ ti kábà wọn ọmọ ń dì í iṣẹ́ wọn nu ẹ má fún wọn wé o ẹ má fún wọn go ahead kódà bẹ́ẹ̀ lọ́dọ̀ Sàdáù Sókótó tó náà tí ò bá gbọ́n kó mọ bọ̀ wálẹ̀ Yorùbá kó ríran wò kó worú tá a fi ṣe ẹ má wòran ẹ fọwọ́ múlẹ̀ yín ilẹ̀ Haúsá yín ẹ má gbé ẹ ní zóònù kan wá bá wa nílẹ̀ Yorùbá a ṣe ṣẹ́gẹ̀ mẹ́wàá.